pásítọ̀ yìí àtàwọn ọ̀fà yìí ẹ lọ́kọ́ wọn tì wọ́n mọ́lé kẹrán wọn lẹ́wọ̀n. ẹ̀yin ìjọba orílẹ̀-èdè nàìjíríà ẹ máa gbà wá lọ́wọ́ wọn ọ̀fà yìí àtàwọn pásítọ̀. àwọn pásítọ̀ tí ọlọ́run ò rán níṣẹ́ ṣùgbọ́n tẹ́ ebi gbé wọn dé. àwọn ọ̀fà tọ́lọ́run ò rán níṣẹ́ tẹ́ ebi gbé wọn dé. mo wá fi àkókò yìí sọ fún ẹ àlùwárà kí ọlọ́pàá mẹ́ta àti gbọ́ àjẹtí rí pé o ti sá kúrò lé nígbà tí àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ tọwọ́ ẹ wá. kọ́kọ́ ni pé ẹ lọ ṣeré lẹ́wọ̀n 50 ọdún 50 years kí pásọ̀ yẹn ti wà lọ́mọ 40 years tẹ́lẹ̀ tàbí 45 years kọ́ ní kó lọ lọ 50 years sí tàbí kọ́ fún lẹ́wọ̀n gbére. àwọn pásọ̀ lórí burúkú mi wọn ò ní jáde. tó bá di on the 10 tí Saheed Òṣùpá bá kú owó wàhálà. tó bá ti wá di on the 10 yẹn náà o tí Saheed Òṣùpá ò bá kú owó fìtínà. àlìwárà kí ọlọ́pàá mẹ́ta kó wọ́n mọ́ kọ́ o. àlìwárà kí ọlọ́pàá mẹ́ta ó ti jẹ́wọ́ pé òun àlè lòun. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá káàkiri gbogbo àgbáńlá ayé ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ni ibẹ̀ gangan náà ni ẹ já sí. àwọn èèyàn wa máa wò pé kí ló wá ń jẹ́ Òkodoro Ọ̀rọ̀ ni a ti kúrò lórí Òkodoro Yorùbá tẹlifíṣàn torí pé ìkànnì wa ohun tí ó bá jẹ́ kìkì òótọ́ òun ni à ń gbé dání torí ẹ̀ la ṣe yorùkọ wa padà sí Òkodoro Ọ̀rọ̀ ni. gbogbo nǹkan tẹ́ bá ti bá mi báyìí tàbí tẹ́ bá ti wò mí báyìí ẹ ti mọ̀ pé kọ̀ǹfàmù ni. ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook ẹ lọ search Cubase Master bracket Òkodoro Ọ̀rọ̀ ni, TikTok Òkodoro Ọ̀rọ̀ ni, Instagram Òkodoro Ọ̀rọ̀ ni àti YouTube Òkodoro Ọ̀rọ̀ ni. ẹ sì má gbàgbé láti bá wa tan notification button sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. kẹ́ ẹ sì bá wa like ẹ bá wa comment ẹ sì bá wa pín. ojú tẹ́ fún wa kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. ẹ̀yin èèyàn wa ẹ kú ọjọ́ mẹ́ta kan. mo lè kí yín pé ẹ kú ilé tẹ́yẹ èmi náà sì kíra mi pé èmi náà káàbọ̀ torí pé ó tó ọjọ́ mẹ́ta kan. àwọn èèyàn wa ní orí afẹ́fẹ́ wọ́n ti pè a sọ fún wọn pé kò sí nǹkan kan tó ṣe wá o. pírí lológóńjì àlàáfíà níyàwó a lọ fún kọ́ọ̀sì kan ni lẹ́yìn ìgbà tí a dé láti ìlú Republic of Benin àwa lọ fún kọ́ọ̀sì kan ní Kódòfùà ibẹ̀ gangan láti lọ fún kọ́ọ̀sì ẹ̀jẹ̀ mọ̀ pé èèyàn kì í máa ń kó irin méjì papọ̀ bọ̀ sínú náà tá a bá ń kẹ́kọ̀ọ́ a gbọ́dọ̀ fi kan lẹ̀ sí kan nítorí pé a gbọ́dọ̀ jẹ́ kí kan kó àfẹ́ẹ̀tì kan àkọ̀dà kan wálé àwa fún ọ̀lídìí ọdún a tún máa padà ní àìpẹ́ yìí kọ́lọ́run bá kó máa kọ àtórí ẹnì kọ̀ọ̀kan wa. ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. nǹkan tó mú mi wá jáde lẹ́ni láti wá sọ̀rọ̀ òun lórí ọ̀rọ̀ àáfàá àlìwárà kí ọlọ́pàá mẹ́ta. tẹ́ ẹ bá lọ wo àwọn fọ́nrán tí mo ṣe sẹ́yìn tí mo ṣe kọjá mo pariwo fò mo ní ẹ̀yin ìmáàmù ẹ̀yin àgbààgbà ẹ̀sìn ìsìláàmù ẹ̀yin ṣéwù ẹ dáwọ́ jọ kí wọ́n mú àlìwárà kí wá sí Abẹ́òkúta ní ọgbà wèrè ìyẹn ní Àrò. àwọn nọ́ọ̀sì kún bẹ̀bì bà àwọn dókítà wọ́n kún bẹ̀bì bà tó mọ̀ ń pa àṣẹ ẹni tó bá ní àrùn ọpọlọ láti lè fún lóògùn láti lè fún ní abẹ́rẹ́. àwọn ò ní dárúkọ oògùn àtàbẹ́rẹ́ yẹn lórí ayélujára. wọ́n kọ̀ wọn ò ṣe é ṣùgbọ́n láàrin kan àwa aróye pé bóyá wọn kan ti jáde o wọ́n ti lọ tọ́jú àlìwárà kí ọlọ́pàá mẹ́ta. àtẹ̀fìgbà tí akọ̀rí fọ́nrán tí ó ṣe ní ìbẹ̀rẹ̀ ọdún yìí tó ń sọ wípé tó bá di ọjọ́ 10 oṣù kìíní ọdún 2026 King Dr. Saheed Òṣùpá Olúfìmọ́ one ọ̀nà máa jáde láyé. ẹ̀yin àgbààgbà mùsùlùmí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ṣakí ọba wa nílùú Ṣakí ẹ̀yin ọ̀dọ́ nílùú Ṣakí ṣé ẹ mọ̀ wípé àwọn àgbàlagbà máa ń pòwe kan wọ́n á ní àgbà tí ò bá kẹ́hùn sọ̀rọ̀ ó máa kẹtàn sáré. ẹlòmíà máa ní kò kàn mí kò sí bó ṣe máa dárúkọ àlìwárà kí ọlọ́pàá mẹ́ta tí wọn ò ní dárúkọ ìpínlẹ̀ Ọ̀yọ́
kò sí bọ́jẹ́ máa dárúkọ àlùwárà kan ọlọ́pàá mẹ́ta tí wọ́n ò ní dárúkọ ìlú Ṣakí. Àtàbá ọba abẹ, àtàbá àwọn àgbààgbà mùsùlùmí bẹ, àtàbá àwọn ọ̀dọ́ ọbẹ̀ torí ẹ̀ la ṣe pariwo kọjá ṣùgbọ́n ààrẹ nìkankan tó jáde lórí ọ̀rọ̀ yẹn. Jẹ́ wá rí pé nísìnyí àlùwárà kì í ọlọ́pàá mẹ́ta kó wọ́n ọmọ ọkọ̀ o. Àlùwárà kì í ọlọ́pàá mẹ́ta ó ti jẹ́wọ́ pé òun àlè lòun. Tó bá jẹ́ pé ọmọ ọkọ̀ ní irú bó ṣe sọ pé olúfìmọ̀ wọn àná máa jáde láyé lọ́ọ̀dì tẹ̀ nìyẹn. Ó yẹ kó dúró déédéé. Location ẹ̀gbọ́n pàápàá ó yẹ kó open location lẹ́ba ìkẹ́bí ìbọ̀dù mọ́bi tó wà. Mo wá fi àkókò yìí sọ fún ẹ àlùwárà kì í ọlọ́pàá mẹ́ta. A ti gbọ́ àtẹ̀tí rí pé o ti sá kúrò lé nígbà tí àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ tọwọ́ ẹ̀ wá. Ṣùgbọ́n àlùwárà kì í ọlọ́pàá mẹ́ta mo fẹ́ jẹ́ kí nǹkan méjì kan kó yẹ lísìn. Mo fi àkókò yìí sọ fún ẹ yìí pé tó bá di on the 10 tí Saheed Òṣùpá bá kú owó wàhálà. Tó bá ti wá di on the 10 yẹn náà o tí Saheed Òṣùpá ò bá kú owó fìtínà. Ẹ̀yin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ máa gbà wá lọ́wọ́ àwọn àfáà yìí àtàwọn pásítọ̀. Àwọn pásítọ̀ tí Ọlọ́run ò rán níṣẹ́ ṣùgbọ́n tẹ́ ebi gbé wọn dé. Àwọn àfáà tọ́lọ́run ò rán níṣẹ́ tẹ́ ebi gbé wọn dé. Tó bá jẹ́ pé láti ilẹ̀ táwọn pásítọ̀ èké tó ti ń sọ ẹ̀ràn láti jọjọ́ pé tó bá di déètì báyìí ayé máa parẹ́. Táyé ò wà parẹ́ yẹn tó ẹ́ pọ́ bá sọ wọ́n sẹ́wọ̀n kọ́kọ́ ni pé ẹ lọ ṣeré lẹ́wọ̀n 50 ọdún 50 years. Kí pásítọ̀ yẹn ti wà lọ́mọ 40 years tẹ́lẹ̀ tàbí 45 years kọ́ ní kó lọ lo 50 years sí tàbí kọ́ fún lẹ́wọ̀n gbére. Àwọn pásítọ̀ olórí burúkú mi wọn ò ní jáde. Àwọn àfọ olófò mi àwọn àfọ ẹlẹ́lẹ́yà mi wọn ò ní jáde láti máa sọ̀sọ̀kúsọ. Ẹ wo lẹ́nu ìjọ mẹ́ta yìí nínú ọdún tó kọjá nínú oṣù kejìlá pásítọ̀ kan ní Ghana ó sọ àṣetẹ́lẹ̀ pé tó bá di December 25 ayé máa parẹ́ ní December 25 fún ìjọba Ghana ti rán lẹ́wọ̀n. Ẹjẹ́ máa rán wọn àfa àtàwọn pásítọ̀ tó ń sọ̀sọ̀kúsọ ìtọ́ ń sọ ìrántí èké ìrántí ò wá sí ìmúṣẹ. Ẹjẹ́ ká máa rán wọn lẹ́wọ̀n lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ wo pásítọ̀ kan tọ́lọ́hun ọ̀ràn tó pera ẹ̀ pásítọ̀ Ebílẹ̀ndé pásítọ̀ Ìyàlójẹmí kí n tó lọ wá plọ̀tì látòrí plọ̀tì tọ́tí dọ́gbọ́n sí tọ́tí níjọ rẹpẹtẹ tọ́tí nílẹ̀ tọ́tí pọ́wọ́n náà tó ń sọ̀rọ̀ kíran pásítọ̀ tó ń sọ̀rọ̀ fún àwọn tó gbá bọ́ọ̀lù Nàìjíríà tó sọ pé Nàìjíríà ní qualify Nàìjíríà máa qualify ọgbà fọ́ ò lọ onílùkùmọ̀ ní go lùkùmọ̀ máa go. Ṣé wàá gbé pásítọ̀ èké ni wọ́n àwọn pásítọ̀ yìí àtàwọn ọ̀fà yìí ẹ lọ́kọ̀ wọn tì wọ́n mọ́lé ká rán wọn lẹ́wọ̀n. Tábà tí wàá rán wọn lẹ́wọ̀n àwọn pásítọ̀ olófò mi àwọn àfọ olórí burúkú mi tẹ́ kọ́ lọ́hùn òràn wọn ò rí nǹkan kan òmọ̀nà lò wọ́n ń síjú ni wọ́n á yé sọ̀sọ̀kúsọ lórí ẹ̀rọ ayélujára. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yin DSS ẹ bá wa mú àlùwárà kí ọlọ́pàá mẹ́ta ó ti fi kọ́tọ̀kọ̀tọ̀ ọ̀rọ̀ ó ti fi borí afẹ́fẹ́ jẹ́ o kò ní bàjẹ́ fún yín. Ẹ bá wa wò ẹ bá a pín kódélé kódóko kò ní ju báyìí lọ lórí ìkànnì Òkodoro ọ̀rọ̀ nílé ní títí tá a máa fi pàdé lọ́jọ́ mi ire la ó máa rí.